Dàpọ Abíọ́dún pẹ̀lú Ìbúkúnlé Amósùn, ẹ má fìjà bà ohun tó dára jẹ́ o. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá o, ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé báwọn olóṣèlú méjì ìpínlẹ̀ Ògùn kan ò bá bẹ̀rẹ̀ sí bára wọn jàjàkú akátá, pápákọ̀ òfurufú méjì ni yóò dé ìpínlẹ̀ náà kíjọba Buhari tó kó gbà wọlé. Ṣùgbọ́n báwọn olóṣèlú yìí ò bá sinmi ìjà àjàdíjú yìí, kò sí kinní kan tí ó tẹ̀ wọ́n lọ́wọ́. Nítorí bẹ́ẹ̀, gómìnà Dàpọ Abíọ́dún àti sẹ́nítọ̀ Ìbúkúnlé Amósùn ní kẹ́ ẹ bẹ̀ o. Pápákọ̀ òfurufú méjì ló fẹ́ wà nípínlẹ̀ Ògùn, ṣùgbọ́n àwọn méjèèjì fẹ́ gbégi lé. Kí ló sì fẹ́ fi léyìí bí ó ṣe jẹ́ òṣèlú tí ò débì kan bọ̀? Bẹ́ẹ̀ ọ̀rẹ́ làwọn méjèèjì tẹ́lẹ̀, òṣèlú ló sòkúta sáàrin wọn. Ìjọba àpapọ̀ fẹ́ kọ́ pápákọ̀ òfurufú kan sí Ewékorò, bẹ́ẹ̀ níjọba Ògùn fẹ́ kọ́ pápákọ̀ òfurufú míì sí Ìlìṣàn. Èrò ní pápákọ̀ òfurufú tewékorò ó máa kó, ẹrù sì ní tìlìṣàn ó máa kó, pàápàá àwọn nǹkan ọ̀gbìn àti èrè oko gbogbo. Ṣé èèyàn wá lè sọ pé irú ilé yìí ò dáa ni? Ní 2008 ní Díméjì Bánkọ́lé tí í ṣe olórí àwọn aṣòfin ńgbà náà dójú pápákọ̀ òfurufú tewékorò yìí pẹ̀lú àdéhùn ìjọba àpapọ̀. Gbénga Daniel sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ ti pápákọ̀ òfurufú Ìlìṣàn yìí láti 2007. Ìjọba àpapọ̀ ló fẹ́ kọ́ pápákọ̀ òfurufú tewékorò fún wọn. Ìjọba ìpínlẹ̀ ò kàn fáwọn nǹkan díẹ̀ kún un ni. Amósùn lẹ́nu lọ́dọ̀ àwọn ìjọba àpapọ̀. Gómìnà Abíọ́dún ló sì nípínlẹ̀ tiẹ̀. Nígbà táwọn méjèèjì ò sì ti fẹnu kò, tíjọ́ òṣèlú ò jẹ́ kí wọ́n jókòó yanjú ọ̀rọ̀. Kálukú ló mú ohun tó wà lọ́wọ́ ẹ̀ dání. Èyí sì fàdíwọ́ àti dènà fáwọn iṣẹ́ pápákọ̀ òfurufú wọ̀nyí. Kò sì síbi tẹ́nìkan lè lọ. Irú ìwà wo wá lèyí o? Àbí kí ni ká pe irú eléyìí? Káwọn olóṣèlú méjì rohun tí yóò ṣèpínlẹ̀ wọn láǹfààní, tí wọ́n sì tún jọ wà nínú ẹgbẹ́ òṣèlú kan náà, kí wọ́n sì torí ìjà àárín wọn, kí wọ́n fẹ́ jẹ́ kí kinní náà jábọ́. Irú ìjà wo ní báàdì? Kí lohun tí ìbá fàjà náà gan? Ṣebí béèyàn bá ń ṣòṣèlú, ṣebí nítorí ìdàgbàsókè àdúgbò rẹ̀ ni? Béèyàn bá wá ń ṣòṣèlú tó jẹ́dìíwọ́ ni yóò mú báwọn èèyàn àtàgbègbè tó ń ṣòṣèlú lé lórí. Àṣepérú àwọn yẹn kì í ṣolóṣèlú, ọ̀tá ìlú ni wọn yóò máa pè wọ́n. Gbogbo ìjà yòówù tó bá wà nídìí ọ̀rọ̀ yìí, kí gómìnà Dàpọ Abíọ́dún àti sẹ́nítọ̀ Ìbúkúnlé Amósùn tètè pa á tì kíá, kí wọ́n sì pawọ́pọ̀ láti ṣe ohun tó dára fún ìpínlẹ̀ wọn. Ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Ògùn, bẹ́ẹ̀ bá rí pápákọ̀ òfurufú méjì ìpínlẹ̀ yín tí Buhari fi lọ, Dàpọ Abíọ́dún àti Ìbúkúnlé Amósùn ní kẹ́ ẹ mú sí o. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.